Mo kí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire káàkiri àgbáńlá ayé níbikíbi tẹ́ bá ti ń wò mí tàbí tẹ́ bá ti ń gbọ́ ohùn mi. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ mi kò ní di pẹ̀lú àṣẹ Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àǹfààní tí ẹ̀ ń fún mi pẹ̀lú ìfẹ́ràn tẹ́ fi ń wo gbogbo ètò tá à ń ṣe láti ẹ̀yìn wá. Kókó ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò lénìí ìlà ń pè ní Aláàfin ò gbọdọ̀ jà pẹ̀lú Ọ̀wọ́ Ọ̀ọ̀ni. Tàbí ká wípé Ọ̀wọ́ Ọ̀ọ̀ni àti Aláàfin wọn ò gbọdọ̀ jà. Ìdí pàtàkì ni wípé láti ilẹ̀ pẹ̀pẹ̀, láti ilẹ̀ àárọ̀ ọjọ́, ìfẹ́ tó jiná tó yè kóroko ń bẹ láàrin Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́. Ọ̀yọ́ ló ní Ilé Ifẹ̀, Ilé Ifẹ̀ ló ní Ọ̀yọ́, nítorí wípé oòrùn kò ríbi sá fóòrùn. Ìta ò ríbi sá fóòrùn lọ̀rọ̀ Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́. Ọmọ sì ní sìnkú ìrókò lọ̀rọ̀ Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ jẹ́. Ìdí pàtàkì ni wípé gẹ́gẹ́ bí ìtàn tó ṣe fìdí ẹ̀ múlẹ̀, spiritual leader òun ni Ọ̀wọ́ Ọ̀ọ̀ni tá à ń pè ní Ọ̀ọ̀ni káàkiri àgbáńlá ayé, pàápàá jù nílẹ̀ Yorùbá. Spiritual leader òun ni Ọ̀wọ́ Ọ̀ọ̀ni tá à ń pè ní Ọ̀ọ̀ni ní ilẹ̀ káàárọ̀ oòjíire káfàtà. Lábẹ́ eléyìí ń mú àrọ́bà àkọsílẹ̀ tá a lè tọ́ka sí wá ní 1876 ní ìgbà tí Aláàfin Adéyẹmí àkọ́kọ́ tó gorí àléfà. Ilé Ifẹ̀ gbé tí ń jẹ́ igbá ìwà wá fún Adéyẹmí Alówólódù àkọ́kọ́. Ìyẹn fi hàn báwo ni ìgbà rẹ̀ ó ṣe rí. Ìyẹn fi hàn wípé spiritual leader tí àwọn Ifẹ̀ jẹ́ ìní wọ́n fi ṣe tí wọ́n ṣe pẹ̀lú Ọ̀yọ́. Wọ́n sì fi ìfẹ́ hàn, wọ́n fi àlàáfíà hàn. Igbá ìwà tí Aláàfin Adéyẹmí àkọ́kọ́ sì gbé, igbá tí ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan abàmì nínú ni, bí ìbọn, bí ẹ̀tù, bí ọta, bí àhàyá, bí bíléèdì, bí ọ̀kọ̀, bí àdá, gbogbo nǹkan bá ń ló gbé. Ìyẹn fi hàn wípé bí ọjọ́ ọ̀la ó ṣe rí Ọlọ́run fún Yorùbá látara tí ń jẹ́ ìmọ̀ spiritual leader Ilé Ifẹ̀. Torí ńgbà tó di 1877 ni ogun Kírìjí bẹ̀rẹ̀. Ara nǹkan tí a tún wá mú fún Aláàfin Adéyẹmí Alówólódù ní 1876 tó jọba ní idà Ọ̀rànyàn tá à ń pè ní Ọ̀dẹ́dẹ́ ọmọ Ọ̀kànbí tá à ń pè ní idẹ kò sí rọ aké ọmọ odù tó dá ìwà. Wọ́n fún Aláàfin Adéyẹmí ní idà Ọ̀rànyàn. Idà Ọ̀rànyàn yẹn sì ní is the authority ni. Ìyẹn ló túmọ̀ sí wípé Aláàfin Adéyẹmí ti di tí à ń pè ní ikú bàbá yèyé. Torí idà yẹn, the sword of the authority yẹn, òun ní indicate pé Aláàfin lè dá ẹjọ́ kú fún ẹnikẹ́ni nílẹ̀ Yorùbá as a political leader. Gẹ́gẹ́ bí bó ṣe jẹ́ political leader yẹn, pẹ̀lú idà Ọ̀rànyàn tó wà lọ́wọ́ ẹ̀, tí gbogbo ayé sì mọ̀ bẹ́ẹ̀, àwọn Ìbàdàn ò gbọdọ̀ má bọ idà Ọ̀rànyàn kí wọ́n tó lójú ogun, torí wọ́n nígbàgbọ́ sí wípé ákàsálíkà àwọn ni ó gbé àwọn níjà tí wọ́n bá dojú ogun. Bẹ́ẹ̀ sì ni lóòótọ́ kò sógun tí Ìbàdàn lọ tí wọ́n ò rárán sí. Lábẹ́ eléyìí as a political leader, ọba Àtìbá tó bá tẹ́lẹ̀, èyí tó jẹ́ ní 1834, ìgbà tí ó wàjà ní 1858, ó pa òfin kan rẹ́ nílẹ̀ Yorùbá tó kárí ilé tó kárí oko tá à ń pè ní Àrẹ̀mú. Torí láti ìgbà ìwáṣẹ̀ láyé Aláàfin Òjìgí ni ló ti di wípé kí wọ́n máa pàrẹ̀mọ. Ṣùgbọ́n ńgbà tí
Aláàfin Àtìbà tó bá tẹ́lẹ̀ tó rí i pé àgbà dé òun sì fẹ́ lọ bí àgbà rè, àrẹ̀mọ òun tí í ṣe Adélù Agúnlóyè wípé òun fẹ́ kó gorí àlééfà. Àtìbà lo agbára ẹ̀ gẹ́gẹ́ bí political leader, ó pa òfin yẹn ó parẹ́ pé àrẹ̀mọ kankan kò gbọdọ̀ bá ọba kú mọ́ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ló sì rí títí di àsìkò tá a wà yìí. Láti tún fìdí ẹ̀ múlẹ̀ wípé wàhálà ò sí láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́ ní ìgbà tí wọ́n ó ja ogun Kírìjì, tí wọ́n bẹ̀rẹ̀ ogun Kírìjì ní 1877. Ọ̀wọ́ ni tá ń pè ní Dẹ́rìn Ọlọ́gbẹ́ ńlá, ó sakitiyan, ó gbìyànjú kálàáfíà ó jọba nílẹ̀ Yorùbá, ó sì gbìyànjú àti parí ìjà náà. Ṣùgbọ́n tí ò jẹ́ kó lè rí ìjà yẹn parí ni wípé ta ni ó kọ́kọ́ kúrò láàrin Ìbàdàn tá ń pè lọ́yọ̀ọ́ àtàwọn Èkìtì parapọ̀. Torí Ìbàdàn ti kẹ́kọ̀ọ́, Ọ̀yọ́ ti kẹ́kọ̀ọ́ ní 1865 ní ìgbà tí ìjà wáyé láàrin Ìbàdàn àti Ìpẹ́rù. Gẹ́gẹ́ bí political leader nígbà náà, Aláàfin Adélù Agúnlóyè òun ló fi Ọ̀ṣẹ́ Ṣàngó ló fi ránṣẹ́ sí àwọn Ẹ̀gbá pẹ̀lú Ìjẹ̀bú tí wọ́n bá Ìbàdàn jà ní ogun Ìpẹ́rù wípé àtọ̀tún àtòsì ẹ dáwọ́ ọjà dúró. Ọ̀ṣẹ́ Ṣàngó ni wọ́n fi ránṣẹ́ sí wọn, gbogbo wọn sì dáwọ́ ogun dúró. Aláàfin Àtìbà ó ṣe bẹ́ẹ̀, Aláàfin Adélù ó ṣe bẹ́ẹ̀, Aláàfin Àtìbà àti Adélù wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí political leader nílẹ̀ Yorùbá láti rí i pé àlàáfíà jọba. Wọ́n ti ń ṣẹ́jú sí mi, màá tún tẹ̀síwájú nípa tá à ń pè ní spiritual leader Ilé Ifẹ̀ àti political leader Ọ̀yọ́ ní abala kejì. Mo rọ gbogbo etí tí ń gbọ́ mi, mo sì rọ gbogbo ọmọ káàárọ̀ òjíire, ẹ dákun, omi àlàáfíà ilẹ̀ Yorùbá ni ẹ jẹ́ á gbámú, omi àlàáfíà Yorùbá ni ẹ jẹ́ ó múmú láyà wa, pàápàá jùlọ lásìkò tá a wà yìí tí kò sí security, lack of security in Nigeria through Fulani invaders. Aláàfin àti Ọọ̀ni wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ pàtàkì, wọ́n gbọ́dọ̀ múra wọn lọ́pọ̀, wọ́n gbọ́dọ̀ ṣera wọn lóṣooṣù ọ̀wọ̀ kí wàhálà yìí ó má pa ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá. Mo tiẹ̀ tún ti gbọ́ yí pé through Kwara State wípé àwọn Fúlàní ti ń dà wọ́n láàmú ńbẹ̀ tí wọ́n jọ ọmọ Yorùbá. Bí wàhálà ò sí ní wọlé Yorùbá ìyẹn jẹ́ ní gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn. Ká máa kọrin ọ̀tẹ̀, ká máa kọrin wàhálà fún Aláàfin tàbí ká máa kọ́ fún Ọọ̀ni, ẹ jẹ́ jẹ́ ó dópin. Ẹ dákun, gbogbo ẹ̀yin tẹ́ bá mọ tí ń jẹ́ òdodo ìtàn mìtsọ́nu, ẹ ṣàlàyé fún ọ̀tún, ẹ ṣàlàyé fósì, kálàáfíà ó jọba. Àlàáfíà là ń wá nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilé ẹnìkankan ò ní dàrú, Ilé Ifẹ̀ ò ní bàjẹ́ láéláé, Ọ̀yọ́ Aláàfin kò sì ní dàrú láéláé. Pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn gbogbo ènìyàn, àárín Aláàfin àti Ọọ̀ni yóò máa dùn yùngbàyùngbà bí oyin ni. Ẹ kú kalẹ̀.